èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ́bẹ́ Nigerian Labour Congress ìyẹn Pasan-Bars National Assembly wọ́n mà ti da iṣẹ́ lẹ̀ ní dédé aago 9 láàárọ̀ ọjọ́ Wednesday ìyẹn November 15 ní ọdún yìí. Wíwọ National Assembly Complex di wàhálà o torí wọn kò gba ẹnikẹ́ni láàyè láti wọlé tàbí láti jáde kúrò nínú ọgbà náà. Àwọn tí wọ́n kópa nínú ìjáde ìyanṣẹ́lódì yìí gba àṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá tó di ilé-iṣẹ́ ìjọba National Labour Congress mú, wọ́n sì ní ó pọn dandan kí gbogbo òṣìṣẹ́ kó kópa nínú ìdáṣẹ́sílẹ̀ náà. Kò mà dẹ̀ tún tán síbẹ̀ yẹn o, ní ọjọ́ kejì ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba náà ìyẹn National Labour Congress àti Trade Union Congress of Nigeria kó àwọn òṣìṣẹ́ jọ tọkàntọkàn láti yanṣẹ́lódì pẹ̀lú ìjọba. Láti ilé-iṣẹ́ ìjọba ìyẹn ti National Assembly, Yusuf Olúbùsọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Newsbuster NG TV.